Èmo mẹ́rìírí ọmọ màrúró ló ń gbò látẹ̀ o. Àwọn ọmọ káàárọ̀ oòjíire. Ẹ̀rín dẹ̀ pa mí pẹ̀lú meeting àbòsí tí Mr. Obi wá ṣe pẹ̀lú Makinde lánàá. Peter Obi, welcome to Southwest. Ẹ dẹ̀ pẹ̀lẹ́, ẹ káàbọ̀, ẹ kú rìn gan. No, do you remember what is happening in your whole region? Do you know what is happening there? Between your people and Fulani? Please, Mr. Obi, solution wo ni lẹ ti ṣe nípa region tí yín ná? Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Tẹ́ fẹ́ wá bá wa solve tiwa. Tún bá wa solve ní kékeré o. Ẹni kí Tinubu resign. Ẹni torí Tinubu ò pé Seyi Makinde. Ṣé Tinubu ló pé Seyi Makinde nígbà tí explosion ṣẹlẹ̀ ní Ìbàdàn? Ṣé Seyi Makinde ò mọ ọ̀nà tó lọ fi gba owó lọ́wọ́ Tinubu tó lóun fẹ́ fi tú gbogbo ibi tí explosion bàjẹ́ ní Ìbàdàn ṣe? I'm just asking this question because I don't even understand. Your whole problem is there. Nnamdi Kanu, Igbo sayers, ó wà ní prison ní Kuje. Ṣé Kuje náà gbé lọ àbí prison Sokoto àbí Kano? The worst prison. You don't have any solution to it. Oh, ní solution ẹyọ kan báyìí. Nnamdi Kanu, ó wà prison. Ó wà lórí oyè, ó wà lórí government. Nígbà tọ́rọ̀ Nnamdi Kanu ṣẹlẹ̀. Please, what have you ever done to protect your own land? What have you ever done, even when you are in the government? Let's talk the truth here. Ṣorí kankan ṣe sí ilẹ̀ Ìgbò ti tiẹ̀. A gbọ́ bí Fúlàní ṣe ń gbé wọn náà bọ́n ṣe ń pa wọ́n. Báwọn community ṣe ń sá ari. Kí ló ever ṣe náà? Ju pé kó máa bọ̀ lọ́dọ̀ Seyi Makinde. For you to be telling him to tell Tinubu to resign. Ṣé Tinubu ló wá kọ́ ọmọ látọ̀yọ́ ni? Ta ni state security? Gbogbo in and out Ọ̀yọ́ ọwọ́ ta náà gbélé láti ìgbà tó ti. Tí Seyi Tinubu bá lè protect àwọn èèyàn ẹ̀. Àbí ṣé tí Seyi Makinde tó bá lè protect àwọn èèyàn ẹ̀ níbi tó wà. Ṣé àwọn Fúlàní wọ́n máa wá kó àwọn ọmọ lọ ní under ibi tó ń ṣe ìjọba lé lórí? Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, tí Seyi Makinde bá lè protect state ẹ̀, ṣáwọn Fúlàní á máa wá gold nínú National Park Ọ̀yọ́ tí igbó ibẹ̀ máa da ẹ̀rù jẹ̀jẹ̀ táwọn èèyàn nílé wọbẹ̀, tí a sọ fún wa wípé òun ò mọ̀. Iṣẹ́ ọjọ́ kan, iṣẹ́ tí ò tó Àmọ̀tẹ́kùn ṣe. Lẹ́sọ̀dá bàbàrà mọ́ wa lọ́wọ́, àwọn ọmọ ti wà nínú igbó, èní ló pé 55 days. Ẹ̀wọ̀n àwọn tó ń kó wá látèkìtì, àwọn tó sì jẹ́ àgbàlagbà, ẹ wò bọ́n ṣe rí. Kọ́ńtò ìmọ̀ sọ pé àwọn ọmọ kéékèèké, àwọn tíṣà tó ti fi gbogbo ọjọ́ ayé wọn sin ìjọba, ṣé principal la fẹ́ sọ ni? Ká sọ pé bóyá ó tètè jẹ́ principal, ṣùgbọ́n ẹ jẹ́ ká wọjọ́ orí wọn náà. Ẹ rí nǹkan kan ṣe sí. Mọ̀rẹ́ṣẹ̀ yìí, press release gbé sílẹ̀ lánàá yẹn. Èmi gan sọ mo ní AI ni. Mo ní kò jẹ́ jòǹtọ́ sà. Ẹni ẹ fẹ́ kí private security kankan ṣiṣẹ́
even gan dórí ìlú ẹkùn ipe iṣẹ́ state ni. Mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín bọ́dà Seyi. Ẹ sọ pé ẹ fẹ́ ṣe president, right? Ẹ sì ń ṣe gómìnà Ọ̀yọ́, ẹ ti lò 6 years lórí gómìnà sà. Wọ́n kó àwọn ọmọ lọ lábẹ́ yín for 55 days. Àwọn èèyàn bíi 46. Wọ́n pa ìtàn fẹ́ pa. Even àwọn ọmọ tó kó síbẹ̀ gan, a ní àmì ìdánilójú pé èyí àwọn ọmọ tó kó síbẹ̀ náà ṣì wà ńbẹ̀. Àwọn ọmọ 2 years, 3 years, èyí tó dàgbà jù 15 years. Yàtọ̀ sí àwọn tíṣà. Ẹ rí nǹkan kan ṣe sí. Ẹ rí anything ṣe sí. Ọ̀rọ̀ yẹn wá ń dàbẹ̀ ní pé ẹ̀ ń fi wá play politicians. Ọ̀rọ̀ yẹn dàbẹ̀ ní pé ẹ̀ ń fi wá ta game. Ẹ rí nǹkan kan ṣe sí sà. Ẹ wá ń sọ fún wa wípé gbogbo àwọn private security ẹ fẹ́ àfi tó ń bá wà ní under state ẹ̀yin lẹ máa fún wọn ní ọwọ́. Àwọn state tó wà ní under yín sà bọ́dá Seyi. Báwo náà ṣe ti bá wa gbà àwọn ọmọ wa sí? Àwọn sójà tó wà ní under yín, ẹ má gbàgbé o, ẹ̀yin náà lẹ bọ́ síta wá sọ fún wa wípé kò sí agbára mọ́ lọ́wọ́ yín o, pé àti àwọn ọlọ́pàá o, àti àwọn sójà o, àwọn ìjọba lókè ni wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n control ẹ̀. Báwo lẹ wá ṣe fẹ́ control àwọn private security sí under state yín? Àwọn wo lẹ fẹ́ kó wọn mọ́? Ṣé ẹ ti gbàgbé pé àti òkè náà ti fún ìlú ẹkùn ní ọ̀dà? Ṣé bẹ́ẹ̀ dẹ̀ sọ fún wa náà pé àti òkè náà ti ń ọ̀dà àwọn ọlọ́pàá àti sójà wá báyìí? Fine. 2 ti gé 4. Ẹ ní láti sọ̀rọ̀ nípa security mọ́. Because gbogbo ẹ̀yin gómìnà wa ní Nàìjíríà ta ní especially nílẹ̀ Yorùbá ẹ̀ ń ṣe níṣe wípé kò sí agbára kankan ní ọwọ́ yín, pé gbogbo agbára tó wà lọ́wọ́ yín ni pé bí owó ṣe lè wọlé, bí owó ṣe lè jáde, ẹ mọ̀ nípa security. Èèyàn tó bá dẹ̀ ti ń ṣèjọba tí ó bá ti mọ̀ pé security ni àkọ́kọ́, kò tó jọba yẹn ṣe. Èèyàn tó bá ń ṣe ìjọba sà, tí ó bá ti mọ̀ wípé security ni àkọ́kọ́, kò tó jọba ṣe. Sórí Fúlàní lẹ́jẹ̀ gómìnà lé lórí ni. Ṣé ó ní personal business tí Fúlàní bá yín ṣe ni sà? A bèrè lọ́wọ́ yín ni o. Ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni sọnù lọ. Tọ́mọ èèyàn bá kú gan ẹnu á mọ̀ pé ṣe ló kú, ọkàn ẹ̀ á balẹ̀. Ṣùgbọ́n ọmọ ẹni sọnù. Condition wo lẹ fẹ́ káwọn parents àwọn ọmọ yẹn wà sà? Ǹjẹ́ lè ṣàlàyé? Condition wo lẹ rò pé àwọn parents àwọn ọmọ tí wọ́n sọ, àwọn ọmọ tó ń sọ dànù, àwọn ọmọ tí Fúlàní kó lọ, condition wo lẹ rò pé wọ́n lè wà? Ẹ wo àwọn ọmọ tó kó lọ lẹ́kìtì, ẹ wo àwọn àgbàlagbà, ẹ wo báwọn Fúlàní ṣe molest wọn náà. Ǹjẹ́ àwọn ọkùnrin wa lè ṣe bẹ́ẹ̀ sí Fúlàní? Ṣé ẹ believe pé ẹ lè take wa ìfúṣà? No, a ti gbọ́n. Ẹ sà, bọ́dá Seyi, a ti gbọ́n. Gbogbo ìtẹ́ ń sọ yẹn, tẹ́ bá ti kó àwọn ọmọ yẹn jáde, làá listing. Tẹ́ bá kó àwọn ọmọ yẹn jáde, a ní listing sí yín sà. A dẹ̀ blame Peter Obi. Àwa fúnra wa lájọ máa toko wá balẹ̀ jẹ́. Ó, ìwọ tó bá ní ìdí oògùn ọ̀sà, oògùn rheumatism, oògùn diabetes, oògùn ojú, oògùn kidney, oògùn heart, message mi. Ó bóyá o need àyẹ̀wò, message mi. Ó bóyá o kàn fẹ́ àwọn mọ́tò tán kó wá free, ìwọ àwọn mọ́tò tán kó wá láti overseas, àwọn free accident lóríṣiríṣi, ẹ kàn message mi. Àbí pé bóyá ìwéyàn tó fẹ́ bá yín ralẹ̀ talẹ̀, àbẹ́ fẹ́ ra granite, ẹ fẹ́ ra òkúta, ẹ kàn jẹ́ kí n mọ̀. Ìlú wa, ilẹ̀ wa tó ń ṣe wá lọ́ṣẹ́ níbẹ̀, ilẹ̀ wa tó lórí burúkú àwọn kìíní wọ̀nyí tó ń jẹ́ kó gbóná mọ́ àwọn èèyàn, tó ń jẹ́ káwọn èèyàn máa rí wípé yes, àwọn ti ṣayé wa, àwọn ti ṣìlú yà. Ṣé yí tó ẹ jẹ́ fi mọ báyìí, ẹ̀yin bàbá bàbá, ẹ máa analyse tó kù lọ fúnra yín, ẹ máa tún tó kù, ẹ máa tún analyse fúnra yín. Ẹ wá ra tí mò ń ta ọ̀sẹ̀ tuntun láwa yìí.
ẹ̀yin mọ́mì mi ẹ wá ra jà ojú òní tì í ẹ wo ọ̀sẹ̀ tuntun la wà yìí ṣáwọn face cream lẹ́fẹ́ ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ bá ti ń lo cream tí cream ò ń ṣiṣẹ́ lára yín mo ní kóòdù kan tí mo fẹ́ fún yín kì í ṣe ohun tẹ́ máa ra o tí bá a ṣe ń fún yín ní kóòdù yẹn tán ẹ ra cream lọ́wọ́ tèmi o kò easy láti máa ṣe kíni láti máa gbá research o bí mo ṣe wà mí ò ń sùn ẹ kàn lè máa wọ pé àkíní lè díkè mọ̀ nípa cream gbogbo nǹkan tí mo bá ti ń tà mo gbá research lórí ẹ̀ kò easy kí n jòkó lóògùn òru kí n wà online kí n máa gbá research tí mo dẹ̀ confirm ẹ̀ wò ṣẹ́rí tá a bá yọ ti kámẹ́rà kúrò if you see my skin I was like what the hell kí lè lè kámẹ́rà lè má jẹ́ kó ṣe mo ṣe wà yìí kí n má lo cream kankan mọ́ rẹ́mẹ́dì yẹn kò ṣe nǹkan tó lè ra o kódà gbogbo nǹkan tí mo fẹ́ fún yín ní kóòdù yìí ẹ máa gẹ̀ẹ́tẹ̀ nínú kíchìn yín kò ná yín lóògùn tẹ́ máa lò ẹ má lò léraléra ẹ kàn máa lò lẹ́ẹ̀kan lóṣù ṣùgbọ́n ìjọba yẹ pé skin yín yẹn ti condemn tán pátápátá because tí skin bá ti bàjẹ́ àti pé padà ó máa gbọ́ o ṣùgbọ́n máa ná yín ní owó á dẹ̀ ná yín ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù oṣù kan oṣù méjì oṣù mẹ́ta lè má ti rí result because ó ti bàjẹ́ tí skin ò bá ti bàjẹ́ lẹ máa sáré lò nǹkan sí lẹ máa sáré rí result ẹ̀ pápápá lẹ máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ máa rí result ẹ̀ lẹ máa mọ̀ pé yes this is it so gbogbo èyí tí ẹ bá nídìí tẹ bá wà nírú position yẹn ẹ gbá mi láago ṣùgbọ́n kí n tó fún yín ní kóòdù yẹn màá ta cream fún yín tí bá wá ta cream fún yín tán màá ẹ̀ṣẹ̀ wá sọ kíní yẹn fún yín ìyẹn lẹ máa wá kọ́kọ́ lọ ṣe ẹ má ṣe ní gbogbo ìgbà àfi tí skin yín bá ti bàjẹ́ tán pátápátá tẹ́ ti ń wúwo sí ni màá advice yín kẹ́ ṣe lẹ́ẹ̀mejì ní ọ̀sẹ̀ 2 times in a week tẹ́yìn gan bá ti ṣe ní ọ̀sẹ̀ kíní ọ̀sẹ̀ kejì wàhálà yín gan máa sọ́ di ẹ̀kan lóṣù ọlọ́run gbọ́ ẹ dẹ̀ máa jí skin yín wò pé ṣé èmi rè ṣá bí mo ṣe wà kí n má lo any cream ṣe rí research tí mo ṣẹ̀ṣẹ̀ tún gẹ́ẹ̀tì yìí inú mi ń dùn ayọ̀ mi ń kún ni ẹ jẹ́ súnmọ́ kámẹ́rà dáadáa ṣé ti rí no filter o mi ò lo filter o skin yìí máa jáde ó máa glow ó máa jáde ó máa glow mi ò tán náà o and this phone tí mo fi ṣe program yìí kì í ṣe tí kámẹ́rà ẹ̀ gbádùn lọ títí kámẹ́rà ò fi bẹ́ẹ̀ gbà skin yìí máa jáde ó máa glow tẹ bá lè lo nǹkan tí mo fẹ́ sọ fún yín yẹn ẹ kàn máa gẹ́ẹ̀tì gbogbo nǹkan tẹ máa lò máa sọ fún yín ẹ gẹ́ẹ̀tì nínú kitchen yín bẹ́ẹ̀ ṣe máa lò máa fún yín tẹ bá ti wá lò tẹ ti wẹ̀ tán ẹ wá bẹ̀rẹ̀ sí ni máa lo cream yín tó bá wù yín ẹ ń mú owó iyebíye sí skin yẹn ọlọ́run gbọ́ mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ skin yẹn máa jáde ó máa mú ẹ tún máa túnra yín wò ni ẹ fẹ́ lọ try bí mo ṣe ń jí skin mi wò ni pé ọmọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tí bá ti lè lo cream tí mo lò tọ̀ bá ọmọ meanwhile èmi ò dé lo cream gbogbo ìgbà mi ò lo cream all the time mo lè ṣe 2 weeks kí n má lo cream mo lè ṣe 2 weeks kí n má lo cream kíkọ́ ra máa wẹ̀ pẹ̀lú nice soap mi kí skin mi dẹ̀ ra ṣe kí ni kó ra máa ṣe jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá dẹ̀ tún mi máa tún lo cream that is why cream mi máa last gan ni ó máa last so gbẹ̀yìn tí ẹ bá nídìí àwọn nǹkan tẹ́lẹ̀ fi tún skin yín ṣe ẹ contact mi máa ta body cream tó wà pa fún yín àti soap máa dẹ̀ fún yín ní code yẹn tẹ́ máa lò pẹ̀lú ẹ̀ mo wá lo cream kò ṣiṣẹ́ ẹ gbàgbé òṣì ẹ gbàgbé mo lo cream mi àlédíkè mi ò ríṣẹ́ mi ò ṣe èmi sọ fún yín pé kì í ṣe mi lẹ máa pè lẹ máa sọ yẹn fún ẹ máa pè mí ẹ máa dúpẹ́ mo wá lè fún yín kíní yẹn tọ́ka yín náà lọ́ máa fún yàn yín ò dẹ̀ káyé mọ́ ẹ báwa lọ máa tà fún yàn òun kò káyé so bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn cream tó dà ẹ gbá mi láago ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual products àwọn nǹkan àdúrà ọdún yìí ti ń lọ o tó bá bí ẹlòmíì pé báwo ni á ní bákan náà ni gbogbo ogun bákan náà ọlọ́run á bá wa fi bú spiritual problem tó ń bá ẹlòmíì fà ó ju ogun Boko Haram lọ ó ju ogun kidnapper lọ spiritual problem tẹ́lòmíì ní
kidnapper àti ẹ̀tì rí báyìí pé kidnapper ni wọ́n gbé K47 owó láwà ní ṣùgbọ́n ogun tó ń ja ẹlòmíì èèyàn mọ ibi tó ti wá àwọn ìṣẹ̀dá kan dẹ̀wà tó jẹ́ wípé from nowhere attack ogun yẹn á máa wá fún wọn látara wípé kí ni ológo ni wọn èèyàn tó bá ní ògo ogun tó máa fèsì kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta bí ògo ẹ bá ṣe ká màmá sí bẹ́ẹ̀ lógun náà ṣe máa rí kódà ogun míì tún máa jẹ́ ×2 ògo nítorí pé kí ni ogun ò kì í fẹ́ kéèyàn rógo lò ó wá kù sọ́wọ́ ènìyàn ẹ̀yin màmá mo ní àwọn iṣẹ́ kan bíbà ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ẹ̀yin tẹ́ bá ní interest ṣe pè mí ìgbín ó wà èdè irú rice ọ̀fadà èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ wa sold out ẹ̀wà olóyin sold out èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ I have just one small pack mo dẹ̀ fẹ́ keep ẹ̀ fún ìyá mi kan because pọ̀nmọ́ ló ń dá wọn dúró èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ tó fẹ́ tiẹ̀ pọ̀ gan but tí má tiẹ̀ ṣe rẹ́yọ̀ kan fún wọn ọlá pọ̀nmọ́ tí ò dẹ̀ tí ì dè ní mi ṣe tí pack ọjà wọn so thank God mi ti gbowó lọ́wọ́ wọn náà so mi ní èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ mọ́ mi ní ẹ̀wà olóyin mọ́ ẹ̀wà òló òun ló kù so gbẹ̀yìn tẹ́ bá fẹ́ ọ̀dà ọjà oúnjẹ gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ bá mi ra oúnjẹ tẹ́ fi orílẹ̀-èdè Amẹ́ríkà sílẹ̀ tẹ́ ń bá mi ra oúnjẹ ní Canada ebi àárọ̀ ebi ọ̀sán ò ní pa yín ẹ wá ní ṣìjẹ àwọn ọmọ yín náà ní ṣìjẹ ibi ò ní ṣẹlẹ̀ sí yín mo mọ̀ lórí mo dúpẹ́ o mo dúpẹ́ gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan mo dúpẹ́ tó bá dẹ̀ jáwọn nǹkan irun náà lẹ́ bá fẹ́ ó wà available tó bá jáwọn jewelries gbogbo ẹ̀ wà ní Lady K African Store ẹ má wá gbàgbé láti bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi comment ẹ̀yin náà ẹ tún bá mi share ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti dọ̀rọ̀ àwa ara wa ohun tí Seyi Makinde fẹ́ fi ojú wa rí ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá ní kí Seyi ta gbogbo ìran Yorùbá kó lè di vice president this man is ready to do it ó ready ta over opportunity ẹ̀ ọmọ Yorùbá ẹ má sùn ẹ jẹ́ ká jọ máa ṣíra wa níyè ní time to time ẹ jẹ́ ká máa pera wa ṣàkíyèsí ní gbogbo ìgbà ewu ń bẹ lóko ló gẹ o ewu ayé ò ní wúwa ìjà yóò ní jà wá o ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀.